olórí burúkú lọ́pọ̀ jù láàrin àwa ọkùnrin apá kẹta tí mo ṣe lánàá. Àwọn ọkùnrin pè mí sákèésí wọ́n ní kí n yọ nǹkan méjì kúrò kí n mọ́ sọ mọ́. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé àti soríire jéèyàn èèyàn láyé wọ́n ní kí n ṣàtọwọ́ obìnrin. Ilé tán ti bí ọ bí ìyá rẹ bá ṣe ṣe sí bàbá rẹ àti sí apá ẹ̀ tó bá tẹra mọ́ ní ọ̀sán tó fẹ́ jẹ́ lẹ́yìn wá ọ̀la mi ò bá wọn argue. Mọ́lẹ́lẹ́ẹ̀kejì obìnrin èèyàn kan ò lè gba nǹkan ògo èèyàn kan dání ẹni mọ́ sọ mọ́ èmi ò bá wọn jiyàn. Ẹ jẹ́ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé tèmi gangan láàrin èmi àti ìyàwó mi ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Èmi àti ẹ̀ ní ágúmẹ́ǹtì kan ó wá sojú mọ́mì mi. Mọ́mì mi wá ní bàbá mi ó yá dákẹ́. Mo dákẹ́. Nẹ́sìn tí ìyàwó mi máa sọ ìyàwó mi ní kí ni tiẹ̀ ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta iná tó ń ṣe bí ẹni pé oníyẹ kan lápá tí ń gun ẹ̀ tó wá ń ṣe fìlẹ́ńgé fìlẹ́ńgé. Ọjẹ́ sọ́ra kí ìyá pẹ́ ẹ mọ́ rèé. Ọ̀rọ̀ inú ilé mi mo gbé wáyé o fáǹfààní ẹ̀yin obìnrin tẹ̀ ní nǹkan kan ṣe làkàtà yín bọ́ bá ṣe làkàtà ti yín áńgẹ́lì kọ́ lèmi náà fẹ́ sílé èmi náà èdè ẹ̀ sọ lọ́hùn èmi náà níwà tèmi òun náà níwà tiẹ̀. Mọ́mì mi ní àyà mi jọ mọ́jẹ́ ìyapa àríore ọmọ rẹ ni kò mọ́ ọ ni ọlọ́mọ ta ni èmi èso ọmọ rẹ ọmọ iye ọmọ tó bì èmi náà tó ga ara àparí ẹ̀ ó wá tó bí ọjọ́ kẹta ó wá sọ fún mi ọláàánú ẹ̀ ń ṣe mí mo ní kí ló ṣẹlẹ̀ èmi làánú ẹ̀ kí ló fẹ́ ṣe kí ni tí ṣèwọ gan tí wọ́n tó sọ pé mi ṣe fìlẹ́ńgé fìlẹ́ńgé òun sọ pé mi níyẹ̀ lápá ìyẹ́ tí ń bẹ lápá mi ó yáre ṣé mi wọ́n ló fi bẹ̀ so bí mo ṣe dúró ní ìsìn mo jẹun tó níyẹ̀ lápá àbí mo jẹ́ yẹ ọlọ́mọdé ẹ̀rẹ́ ọ̀mà àwòdì yẹ́ ẹ̀ lọ́ máa sà á ó ní màmá ti bẹ̀ mí ó ní mo fẹ́ sọ kíní kan fẹ́ mo ní mọ̀ ń gbọ́ kí ni tó fẹ́ sọ ó ní tèmi àti ẹ bá jà tí mo bá jẹ̀bi ìwọ lọ gbọ́dọ̀ bẹ̀ mí tá a bá tún jà tí n bá jàre ìwọ náà ló tún bẹ̀ mí ó yá dọ̀bálẹ̀ mo nà tán gbá lájá mo fọlọ́n búra sí ọ̀rọ̀ tí mò ń sọ mo nà tán gbá lájá ó wá gbọ́wọ́ lé mi lórí ó wá sàwọn àdúrà kan gbogbo ọkùnrin tí ó jẹ́ èèyàn láyé ò gbọ́dọ̀ sọ pé tóbi bò ó tó bá lóyàwó ilé rẹ̀ ń lòkulò application letter abú gan lọ kọ sí ìyá tiẹ̀ náà o kò sí kékeré obìnrin eegun lẹ́yìn fi máa jọ́ọ̀jì eegun mẹ́sàn-án tọkùnrin méje tóbìnrin orí yín ò pé ọpọlọ yín lọ gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi sọ̀rọ̀ wèrè ní DM kí la ṣe fóbìnrin kí ni tá a lè ṣe fóbìnrin tó lè tó tóbìnrin ṣe fún aná gbogbo ẹni tó bímọ láyé tó fojú rọ ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ lọ gbáwòrán rẹ̀ jáde ayé ọmọ pé o lè ṣe wọn ọmọ pé ọ dá pé orí yín ti dàrú obìnrin ipò oyún ìgbádùn ló kó dídó àtòbò dídò ipò oyún èsè pòrè yóò jà sáyé yóò jà sọ́run ta ló ti mọ̀ lọ́jọ́ ọkùnlẹ̀ njẹ́ obìnrin mi bá ti lóyún báyìí kò ní jọ̀wọ́ ìkọ̀lọ́ jẹ́ alágànná gbogbo àwo ti sì ìyàwó mi gbọ́ bá lóyún ládàáwò mi jù nígbà mọ́ ẹni tí nǹkan kò ṣe jọ́ wà dáa ní òru yóò mú gbalẹ̀ sítí rúùmù ta kò wá tí yọ gbẹ̀dẹ̀ yọ ọmọ pàǹkan mára àgànná ó náà kọ ipò ni ikọ̀ wà rí báyìí níwà máa gbé etí báyìí ní máa gbé síbi ikùn ní máa gbọ́ sáǹdì inú orí àdàrú gbùrù ẹni tí ó ti sùn lọ́ngbà gbùrù àwọn àbísí ń kọ́ obìnrin mi ò bímọ tán kò ní jọ alágànná ò ní jọ nǹkan kan àwọn alámùúlẹ̀ ń kọ́ yóò bímọ lọ́kọ̀ tó la yóò sì máa múlẹ̀ bí òní wọ́n ní ọmọ gòkè kọ́ máa sọ kọ́ máa rìn lọ kọ́ máa rìn bọ̀ ipò oyún gbogbo ẹni tí ń wá ọlọ́wọ́ bọ ọlọ́jọ́ èní oyún àní bí ọmọ àbí ọlọ́run jogún ẹ̀ fún yín gbogbo ẹ̀yin tẹ́ diwọ́ di sẹ̀sì inú wọn ò ní fabẹ́ gbẹ̀bí yín gbogbo abiyamọ ayé gbogbo yín lẹ́ jèrè ọmọ lóòótọ́ ọkùnrin ṣe wàhálà náwó njọ́ ìyàwó mi bá ti lóun lèmi náà ti lóun tọ́ ọkàn mi ò ní balẹ̀ mọ́ mo fi yá níwọ̀n bá tá a bí o tó ní ilé máa ṣe wàhálà ìlé akú ajé òdì ẹ wá ní tóbi bò ó àṣeyọrí gbogbo ẹni tó jẹ́ èèyàn lájẹ́ gbogbo àwọn àgbà afá àwọn àgbà pásítọ̀ àwọn ọba àlù àwọn gan òkò tíyàwó ilé wọn kéré wọn ò ní tí wọn bá wò ọkùnrin tó rí rẹ̀ pé tí ó ga láyé ò ní sọ pé tóbi bá wo ṣé lábala àsìnà olójú ẹni tó ń ṣe tó mi mo ṣe sìnà ju sìnà wo lẹ́yìn ṣe tẹ́ fi ń àfẹ́ẹ̀tì ilé yín tẹ́ ń dun àlè nù ń ta tí nínú ìyàwó yín ń bàjẹ́ ẹ fi $5 million ṣòkòwò fún ìyàwó òta ìyàwó ilé yín ń ta wóróbo ẹlẹ́gbẹ́ mọ́tò sí ń dì í gbogbo gbèsè ayé àtìwé tọ́ka kìtìn ní kó ti parí tiẹ̀ ìyàwó tí yóò gbọ́dọ̀ ṣòwò kò gbọ́dọ̀ jáde kò gbọ́dọ̀ ṣe nǹkan rẹ̀ bẹ́ẹ̀ bá dájàgbó tí ń lókòwò kọ́ mọ́ ní sí apá gidi kọ́ mọ́ ṣe ọ̀nà wo ló wọ́n gbà sẹ̀sán fáwọn òbí tán bí àtàwọn àbúrò rẹ̀ àbẹ́yìn lẹ́gbọ̀ọ́ gbogbo bùkátà àwọn tẹ́tẹ̀ wọn lọ́rùn gẹ́gẹ́ bí n tán fẹ́. ẹ̀yin obìnrin kése pé mò ń gbìjà wọn
ń tá a jọ fojú rí ni ọkùnrin mi ò ra nǹkan mókòlè má bẹ́ gbérí gbàgbèsè gbogbo ẹ̀ ìta ní òòlò gbogbo ẹ̀ sí ségi ni tó gbélé ségi ni ọmọ jẹ kínní ló ń jẹ kínní gbogbo ẹ̀yin ìyàwó àlùbáríkà tẹ́ dúró tán tẹ́ ń gbọ́ bùkátà lórí ọmọ tẹ́ ń sojúṣe yín lọ́dọ̀ ọkọ ẹ jèrè ẹ tó fèrè ìjẹ́kọ kò ní dàrú mọ́ ẹ lọ́dẹ bíi páyọ̀ ọba ń to ìdọ̀tí mọ́ tẹ́ ẹ fẹ́ tò ń dànù dúró báyìí ọkùnrin tó rí rẹ̀ bá pé ẹ ti rí báwọn kan lọ sórí DM àwọn kan lọ sórí comment section wọn làwọn ti ń change ọkùnrin tó rí rẹ̀ bá pé ọmọ pọ̀rọ̀ ẹnu dúndùn kọ́ inú ilé mi mo ti ṣe sample gbogbo ohun tí mo ṣe thank you so much.